Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tí a mú wá fún yín yìí, gbogbo wa ni a ti gbọ́ nípa update Timothy Adegoke àti bàbá tí ó ní Hilton Hotel ní Ilé Ifẹ̀. So a gbọ́ nípa kéèsì man yìí ní 2020/2021. So ni a gbọ́ nípa kéèsì yìí. So Alhaji Oriyomi Hamzat wọ́n ti ń fún wa ní update nípa kéèsì Timothy. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ilé ẹjọ́ ti dájọ́ tẹ́lẹ̀. So and then wọ́n ti appeal báyìí. So update lórí appeal yẹn ni Alhaji Oriyomi Hamzat ni wọ́n mú wá fún wa. So fídíò yẹn náà ni a ní kí a post fún ẹ̀yin viewers wa kí ẹ lè mọ ibi tí ẹjọ́ yẹn dé dúró, because wọ́n ti appeal báyìí. So and then ọjọ́ hearing gbogbo ẹ̀ náà ni update ẹ̀ ni ẹ máa gbọ́ nínú fídíò eléyìí tí a mú wá fún yín. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò, ẹ subscribe, ẹ like, ẹ bá wa share ẹ̀. So ẹ máa mọ real update tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n fún wa. Àti àwọn ètò kan ti jẹ́ pé àwa ṣe wá sí etí gbọ̀yìn kí àti àwọn ẹ ètò bá kan lè tó mọ jẹ́ pé ibi tí kéèsì yẹn tó dé dúró. àwọn So ẹ ètò kan farabalẹ̀ tí kẹ́ wo ó wà fídíò. agbede méjì eré àti àwàdà. Ètò tèní tá a wá ṣe kì í ṣeré, kì í ṣàwàdà, kò sì sí ní agbede méjì eré àti àwàdà bí ṣe wulẹ̀ ọmọ. Ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá ti ń wọlé, ẹ má bá mi share ẹ̀ kó lè kárí ilé kó lè kárí oko. Gbogbo òwe wa ni a ti gbọ́, gbogbo àṣàmọ̀ wa ló wúlò, gbogbo iṣẹ́ tí a sì rán ló dọ́dọ̀ ara wa. Mo láyọ̀ láti sọ fún yín o, ká ránra wa létí, torí bàbá mọ iye ìpìlẹ̀ a lè mọ iye akẹ́tún. Fún àǹfààní àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àbí wọ́n ṣẹ̀ ń gbọ́ nípa mátà yìí, bóyá àtẹnudẹ́nu làwọn fi gbọ́ àbí àwọn ò tiẹ̀ gbọ́ nǹkan kan, wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ń sìn ni. Kéèsì ikú tó pa ọ̀dọ́mọkùnrin kan ọmọ bíbí ìlú Èrúwà ní ilé ìtura ńlá kan tó wà ní Ilé Ifẹ̀, èyí tí ìkan nínú àwọn olóyè, àwọn abẹnugan, àwọn tó nílùú, àwọn èèyàn ńlá nílé Ifẹ̀ tó ní ilé ìtura náà. Tí ẹ bá gbàgbé, ẹ jẹ́ ká ránra wa létí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan, ká lè mọ ibi tá à ń lọ gan lálẹ́. Ṣó yóò sí fún láti chase clouds, kò sí fún láti pé lágbájá jáde ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí káwọn èèyàn tún lè béèrè pé kí ló dé nǹkan kan. Ṣùgbọ́n ó nídìí tí mo ṣe wá lálẹ́. Kódà nípa pé àìsáàyè àbí kéèyàn máa ṣe nǹkan míì lọ́wọ́, kò yẹ kí n wá lálẹ́ yìí rárá. Ńṣe ni ó yẹ kí n sọ di àárọ̀ ọ̀la. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ṣe pàtàkì kí n wá lálẹ́ yìí, kò gbọdọ̀ dàárọ̀ ọ̀la. Mo wá bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá, àtẹ̀yin tẹ́ ń wò mí, ìrànlọ́wọ́ tí ẹ ṣe fún wa ó jẹ́ èyí tí ẹ ti máa ń ṣe lórí ètò yìí ṣáájú àkókò yìí. Ìrànlọ́wọ́ náà ni pé bẹ́ẹ̀ ṣe ń wọlé yìí, ẹ máa bá mi share show yìí. Tẹ́ bá ti share ẹ̀, yóò dé ibi tó yẹ kó dé, á sì rán ní iṣẹ́ tí a fẹ́ ràn, yóò lè jíṣẹ́ tá a fẹ́ ó jẹ́ gan. Mo bẹ̀ yín torí Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi share show yìí, kó nílé rí, kálejò rí, kọ́mọdé rí, kágbà rí, kọ́kùnrin rí, kóbìnrin rí, ká lè mọ ibi tí a bọ́rọ̀ dé gan lórí ọ̀rọ̀ náà. Ń wọlé yẹn, ẹ máa bá mi share ẹ̀. Ẹ̀yin tí ẹ bá ti gbọ́ tẹ́lẹ̀, tẹ́ ẹ sì mọ ibi tá a bá dé, ẹ máa wò pé kí ni update torí Oriyomi mú wá. Ní November 5, 2021, ó ní wọ́n pa Timothy
Adegoke, ọmọkùnrin kékeré kan ṣùgbọ́n tí ó ń gbìyànjú láti jẹ́ èèyàn, tí ó fẹ́ pa ìṣẹ́ àti òṣì run nínú ẹbí rẹ̀, tó jẹ́ pé òun ni gbogbo ẹbí dì mọ́ ní ìlú Èrúwà. Ó fi ìlú Àbújá ṣe bùjókòó níbi tó ti ń sọ̀rọ̀ ajé rẹ̀. Ọmọkùnrin Timothy yìí ó lọ ṣe ìdánwò láti gba oyè kóyè lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ nílé ẹ̀kọ́ gíga tó wà ní yunifásitì ti Ilé-Ifẹ̀. Ṣùgbọ́n ilé ìtura tó dé sí tó sùn sí, ibẹ̀ náà ni títàn ti dé bá, gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe tó sì yé gbogbo ọmọ Nàìjíríà ńgbà náà nígbà tá à ń wá ọ̀hún kíniwín ọ̀rọ̀ náà. Tẹ́ ẹ̀ bá gbàgbé, wọ́n ní Timothy kò sùn lé ìtura náà rárá. Rẹ́kọ̀dù tí orúkọ ẹ̀ fi wọlé wọ́n ti fàya nígbà táwọn èèyàn ò fi débẹ̀. Gbogbo àwọn nǹkan kan oríṣiríṣi ló ti lọ lábẹ́nú, èyí tó jẹ mọ́ pé bíi kí ẹni tó ní ilé ìtura kó ti mú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ kó ti kó wọn lọ́wọ́ sẹ́yìn, ó sì ti mú wọn ní pàpàǹkókò pé wọn gbọ́dọ̀ jẹ́wọ́ pé ẹni yẹn sùn ilé ìtura náà. Èyí tí a rí gbọ́ wípé ẹni tí í ṣe ọmọ ẹni tó ní ilé ìtura náà, Adedoyin Adegoke ọmọ Adedoyin, ó ní ó jẹ́ olùdarí ní ilé ìtura ọ̀hún. Ilé ìtura tá à ń sọ yìí, ibẹ̀ ni Timothy sùn sí. Àṣírí tú nítorí pé Timothy jẹ́ ọkùnrin tí kìí rìnrìnkùnrin, ó dẹ̀ máa ń sọ gbogbo bó bá ṣe ń lọ fún ìyàwó rẹ̀. Ìyàwó Timothy ní ìkúnlẹ̀ méjì fún Timothy, ṣùgbọ́n ọmọ 3 péré ó ní, nítorí pé àkọ́kọ́ ìkúnlẹ̀ rẹ̀ ó fi bí ìbejì Táyé àti Kẹ́hìndé, nígbà tó fi ìkúnlẹ̀ kejì tó fi bí Samuel, ìyẹn ọkùnrin kan obìnrin kan làwọn ìbejì. Samuel jẹ́ ọkùnrin, ó wá jẹ́ pé ọmọ 3 tí Timothy bí, ọkùnrin 2 obìnrin kan. Ìyá Timothy ti dàgbà gan o, bẹ́ẹ̀ ni bàbá Timothy ti dàgbà. Timothy jẹ́ ọmọ tí ó jẹ́ pé ẹyọ kan ni wọ́n bí lé inú àwọn ọmọ tí bàbá rẹ̀ bí. Bákan náà, òun náà lọ́lọ́run ní kó rọ́wọ́ mú jù. Ó sì jẹ́ ọ̀jìnmí olùṣírò owó tá a mọ̀ sí chartered accountant ní dédé àkókò tá à ń sọ yìí. Ikú Timothy ni làwọn ẹbí ẹ̀ ń sáré kiri fún, ní la kọ̀pábọ̀ ní là ń tọ́ díẹ̀díẹ̀ kó tó di ọjọ́ 11 oṣù 11 ọdún 2021 ká tó padà ṣàwárí òkú Timothy níbi tí wọ́n jù ú sí. Ìwádìí lọ síwájú sọ́tún sósì, ó gbé wa dé Àbújá o, níbi tí ilé ẹjọ́ ti kọ́kọ́ ń jókòó ká tó sọ pé àfaramọ́ ká tó dá padà sí Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀. Ẹ má gbàgbé wípé ṣáájú wọ́n tó kó ẹjọ́ náà lọ Àbújá láti bẹ̀rẹ̀ sí ní kígbe, nígbà tó jẹ́ pé ẹni wọ́n fi ẹ̀sùn kàn àtúnrí lórí Facebook tó ń sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ni wọ́n ti tì mọ́lé. Ṣé wọ́n á máa lo fóònù láti mọ́lé, wọ́n á máa Facebook ń bẹ̀? Eléyìí la fi bẹ̀rẹ̀ sí ní kígbe tantan pé ọ̀rọ̀ yóò yé wa mọ́ o. Níwọ̀n ìgbà tó tiẹ̀ jẹ́ pé olówó ọlọ́lá lẹni náà tí sì ń sọ pé olówó sohun gbogbo tán, ìyà ni ó jọ ọmọ tálíkà, tá a sì mọ̀ pé ọmọ tálíkà òun ni Timothy. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ẹ fún mi ìṣẹ́jú kan nítorí kí a má bàa dákẹ́ lójú ọ̀nà. Ẹ ṣeun, mo ti lò tán, a lè tẹ̀síwájú báyìí. Ọmọ tálíkà ni Timothy. Eléyìí ló mú kí gbogbo èèyàn ọmọ Nàìjíríà ó dìde pé rárá o, àfaramọ́ kò rí bẹ́ẹ̀ mọ́. Tẹ̀sí ní kóríyọmí Hamzat léwájú, ẹ tẹ̀lé. Mo dúpẹ́ o, ẹ tẹ̀lé wa lóòótọ́, a sì rí ìdájọ́ òdodo gbà. Ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ènìyàn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sà wọ́n, nínú àwọn tí ọwọ́ tẹ̀ tí wọ́n sà ń gbà náà, nínú àwọn tí ọwọ́ tẹ̀ tí wọ́n sà ń gbà náà lórí ikú Timothy,
wọ́n sàǹgbà náà wọ́n pọ̀ díẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo wọn náà ni wọ́n sì fi ojú ba ilé ẹjọ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun adájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun àwọn ni wọ́n ṣe ìdájọ́ wọn lára àwọn tí wọ́n fura sí ńgbà yẹn nígbà tí wọ́n wà nípò ìfurasí láti rí Abdulrahman Adegoke Adedoyin ẹni tó ní ilé ìtura náà gan Abdulrahim Adegoke Adedoyin ọmọ ẹni tó ní ilé ìtura ọ̀hún Adeniyi Aderọgba lára àwọn òṣìṣẹ́ ni Olúwọlé Lawrence lára àwọn òṣìṣẹ́ ni Oyètúndé Kazeem àti Adébáyọ̀ Kúnlé ẹnìkan tó kù tí mi ò forúkọ ẹ̀ síbẹ̀ tí mi ò tí ì rórúkọ ẹ̀ òun náà ni ọmọ Ìgbò ọmọ ẹ̀yà Ìgbò tó wà ńbẹ̀ tí òun náà wà lára àwọn tí wọ́n kó wọlé ẹjọ́ á padà rórúkọ tiẹ̀ nígbà tí adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ ẹ mọ̀ pé kíní ọ̀hún fa lọ́bọ̀lọ́bọ̀ Margaret ó ṣeun kíní ọ̀hún fa lọ́bọ̀lọ́bọ̀ ó fa ìdúnkookò mọ́ni ó fa owó agbára lílò lọ́tún lósì ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ nígbà tó di May 30 2023 May 30 2023 adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ ìdájọ́ náà sì ni pé ẹni tó jẹ́ prime suspect wa tá a fura sí pé ó ń lo agbára tí a fi ẹ̀sùn kàn lórí ikú tó pa Timothy ìyún ni Abdulrahman Adegoke Adedoyin ilé ẹjọ́ ní kí wọ́n lọ yẹgi fún títí tẹ̀mí ó fi bọ́ lára rẹ̀ wọ́n l'Adédoyin jẹ̀bi ikú wọ́n ní kó lọ kú bí òun náà ṣe pa Timothy wọ́n ní kíjọba ó gbẹ̀mí lẹ́nu Adédoyin ibi tá a bá dérè o tí a ti fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀ lẹ́nu ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń wọlé mo bẹ̀ yín ẹ máa share show yìí ẹ bá mi share ẹ jẹ́ kó lọ fà bí ṣe lọ fà ká lè bá múra lẹ̀ o nítorí pé àfàìmọ̀ kò mí ọmọ tẹ̀yìn wọ̀gbìn ọ̀rọ̀ mi ò yé yín àfàìmọ̀ kò mí ọmọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà a kì í pẹ́ kúrò lórí ọ̀rọ̀ a ti kúrò lórí ẹnu nígbà tí wọ́n ti dájọ́ ń gbà yẹn ǹjẹ́ wọ́n pa ẹni náà àbí wọn ò pa ǹjọ́ wà nílé ẹjọ́ àbí ní ibi tí wọ́n tì wọ́n mọ́ àbí wọn ò tì wọ́n mọ́ bẹ̀ àbí kò sí ń bẹ̀ àìmọye kéèsì tí ó gbóná janjanjanjanjan tó jẹ́ pé tá a bá ti ké díẹ̀ tá a fẹsẹ̀ walẹ̀ díẹ̀ á kúrò lórí ẹ̀ ni gbogbo àwọn nǹkan báyìí ní máa ń ró àwọn oníṣẹ́ ibi lágbára gbogbo àwọn nǹkan báyìí ní máa ń jẹ́ kí iṣẹ́ ibi ó tẹ̀síwájú gbogbo àwọn nǹkan báyìí ni kì í jẹ́ kó lóòótọ́ ó lẹ́ni tá ṣe bí kì í fi lónú bẹ̀rù ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ṣóò yìí o ẹ tètè máa bá mi kọ́pì ẹ̀ ẹ máa share ẹ máa share ẹ máa share ẹ máa kọ́pì ẹ̀ o kò yé yín ẹ máa share ẹ máa kọ́pì ẹ̀ ẹ screen record kó lè bá a kárí ni o kí ó má di pé bóyá péèjì táwa fi ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n gbógun ti péèjì wa tí wọ́n bring show yẹn down tí wọ́n bá rí lè bring down ká má bàa rí yòókù bring down kó lè bá a kárí ayé ká lè rí ní tá a fẹ́ ṣe ṣe.
dáàpẹ́ lẹ́nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí tó ń jẹ́ Muyideen. àfàìmọ̀ kó mímọ́ tẹ̀yìn wọ̀gbìn. bí ìmọ̀ bóyá tí mo sọ ń yá àwọn èèyàn sá níbi tọ́rọ̀ dé dúró báyìí, àfàìmọ̀ kó mímọ́ tẹ̀yìn wọ̀gbìn. Mo ń bọ̀ ẹ dákun. Mo ń bọ̀. Wọ́n ní asọ̀rọ̀ṣẹ́ kì í sọ̀rọ̀ dànù. Kí ló dé tí mo fi ní àfàìmọ̀ kó mímọ́ tẹ̀yìn wọ̀gbìn? Lẹ́ẹ̀kan sí i, ó yẹ kí n jẹ́ kó yé yín pé àwọn orúkọ yẹn gbogbo ẹ̀ ti tẹ̀ mí lọ́wọ́. Àwọn tí ọwọ́ tẹ̀ ń gbà yẹn tí ìjọba fi páńpẹ́ gbé pẹ̀lú ẹ̀sùn tó dúró déédéé. Adedoyin Rahman, àwọn oní olóyè Abdulrahman Adegoke Adedoyin tó ní hòtẹ́ẹ̀lì gangan. Adédèjì Adéṣọkà, Magdalene Chifona, Adéníjì Adérọ̀gbà, Olúwálé Lawrence, Oyètúndé Kazeem, Adébáyọ̀ Kúnlé, Adedoyin Rahim, Esther Asigo àti Quadri Moshood. Àwọn tí wọ́n gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn kàn nìyẹn o, ṣùgbọ́n àwọn tí mo fẹ́ kà yìí wọ́n sá lọ àti ìrí wọn dì sí. Wọ́n sá lọ. Adájọ́ sì pàṣẹ pé kí wọ́n make sure pé wọ́n rí wọn o, torí pé wọ́n lẹ́jọ́ jẹ́, torí pé ẹ̀sùn yẹn yí mọ́ wọn lẹ́sẹ̀, pàápàá jùlọ Adedoyin Rahim tí sọmọ olóògbé tí sọmọ olóyè Abdulrahman Adedoyin Adegoke, àkọ́bí rẹ̀ lọ́kùnrin tó fàṣẹ lé lọ. Esther Asigo òun náà sá lọ. Quadri Moshood òun náà sá lọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n sì ń wá wọn dì sí. Ṣùgbọ́n ti dájọ́ àwọn tó kù. On the 30th of May 2003, ọdún kan ti kọjá báyìí tí wọ́n ti dá ẹjọ́. Ọdún kan ti kọjá báyìí tí wọ́n ti dá ẹjọ́. Àwọn èèyàn wá ń béèrè pé ṣé mo sure? Wọ́n béèrè London, mo dé Essex wọ́n béèrè, mo dé Manchester wọ́n béèrè, mo dé Newcastle wọ́n béèrè, wọ́n ti pè mí láti America, wọ́n pè mí láti Canada, mo dé Europe wọ́n bi mí wípé ṣé mo dẹ̀ sure pé Adedoyin Rahman ó sì wà ní àtìmọ́ àwọn ọlọ́pàá. Ṣé mọ̀ pé wọ́n ti padà gbé kúrò nílé ṣàlẹ́ àkókò kan tí wọ́n gbé lọ sí Ìkòyí? Mi mọ̀ bóyá ẹ mọ̀, mi mọ̀ bóyá mo sọ fún yín, ẹ má bínú tí mi ò bá sọ, torí ẹ deserve gbogbo information tó ní ṣe pẹ̀lú máa yẹn. Kí ló wá jẹ́ kí n sáré wà ta lénìí? Mi mọ̀ bóyá ń ṣe aṣọ yìí, ẹ dákun ẹ bá mi ṣe àyè. Nítorí gbogbo iléeṣẹ́ ìròyìn pátápátá ni, àti nítorí gbogbo àwa bloggers, àti gbogbo àwa tá à ń gbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára. Lásìkò tí mò ń sọ pé wọ́n ń bi mí yẹn, ó ní ọ̀rọ̀ Bobrisky ṣẹlẹ̀ tí wọ́n ń sọ pé ó wà níbi tán tí mọ́, kò wà níbi tán tí mọ́, ó wà ní private flat kan, kò wà ní private flat kan, tó ń sọ oríṣiríṣi ńgbà yẹn, tó ń sọ̀rọ̀ Bobrisky. Ilẹ̀ nìkan wá gbéròyìn jáde pé Abdulrahman Adegoke Adedoyin kò sí níbi tán ni wọ́n ti mọ́mọ́ o, wọ́n sọ̀rọ̀ yẹn gbà yẹn. Bàbá mọ̀ pé wà ń bẹ̀. Léèní wá ń kọ́ kí ló ṣẹlẹ̀. A ti gba ìpè o, a ti gba ìpè. Tẹ́ ẹ bá gbàgbé, a sọ wípé Adedoyin lọ pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ó lọ pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wípé kí wọ́n da ẹjọ́ tí adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun dá yẹn kan dànù. Normally, appeal court tí wọ́n máa ń lò
lọ́sùn láwọn cases tá a ti rí kódà kó jẹ́ cases olóṣèlú Ìbàdàn ni wọ́n máa ń lò. Appeal court wà Ìbàdàn, a rò pé Ìbàdàn súnmọ́ Ọ̀ṣun nígbà tó jẹ́ pé Ọ̀ṣun náà wọ́n dẹ̀ ti dájọ́. Ọ̀ṣun náà dẹ̀ ni àwọn tọ́rọ̀ yẹn kàn. Ọ̀yọ́ state ń dẹ̀ ní ẹni tí wọ́n pa ọmọ Ọ̀yọ́ state ni. So Ọ̀ṣun àti Ọ̀yọ́ state closer, bọ́ àmọ́ rí sì tó fi jẹ́ pé bóyá ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn Ìbàdàn bóyá kò ṣiṣẹ́ àbí ẹni ọ̀rọ̀ ayé ìsáyè ni we don't know. Àmọ́ rí sì tó fi jẹ́ pé Àkúrẹ́ ni wọ́n gbé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Àkúrẹ́ ní Adedoyin lọ tó ti lọ pẹjọ́ kòtẹ́milọ́rùn. Ṣùgbọ́n àwa yìí ṣe agbẹjọ́rò débi pé a sọ pé Àkúrẹ́ tó lọ dá Nàìjíríà náà ló sáà lọ. Àwọn agbẹjọ́rò náà wọ́n sáà dá. Iye táwa rò tá a fi tẹ́rù fi ń bà wá lórí ẹ̀ àgbè sínú. Ọlọ́run ò ní jẹ́ káwọn adájọ́ kòtẹ́milọ́rùn bẹ́ẹ̀ kí wọ́n mọ̀, Ọlọ́run ò ní jẹ́ wọn já sọ ń tọ́ wà nù wa. Ọlọ́run yóò jẹ́ kí ó jẹ́ pé ń tọ́ wà nù wa yẹn kó jẹrà mọ́ wa nú tá à ń rò yẹn. Ọlọ́run ò ní jẹ́ wọn já sọ. Ìyẹn àwọn adájọ́ kòtẹ́milọ́rùn ká sì rọ̀ wọ́n, àwọn adájọ́ kòtẹ́milọ́rùn pé ọ̀rọ̀ yìí èsè ọ̀rọ̀ òṣèlú ẹnìkan wọlé ẹnìkan ò wọlé o. Eléyìí yàtọ̀ sí pé ẹni tí wọ́n ní ọ̀wọ́lé mọ́ ní kòtẹ́milọ́rùn wọ́n padà lọ wọlé ní magistrate o. Kì í sọ̀rọ̀ òṣèlú o. Eléyìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí life, ọ̀rọ̀ ẹ̀mí. Intimidate anybody, threaten anybody, but we believe so much in you. We believe so much in you, and we are bent on justice for this matter. We are bent on justice. The justice on this matter is non-negotiable. Justice on the matter of Timothy is non-negotiable. Please. We want nothing on this matter but justice. Give us justice. Àkúrẹ́ ló gbé lọ. Kí wọ́n á nìdí tí mo fi wá bá yín lálẹ́ yìí ni pé some people are coming from Abuja. Some people are coming from Ibadan. Some people are coming from Lagos. Even if you are not coming, you have your correspondence in Akure. Start contacting your correspondents in Akure that Appeal Court in Akure is sitting on Tuesday. Appeal Court in Akure is sitting on Tuesday on the matter of Timothy Adedoyin's matter. Adedoyin's matter is coming up on Tuesday in Akure Appeal Court. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ní tó jẹ́ tètè wà lálẹ́ nìyẹn. Ẹni tó bá lẹ́ni tí ó pè kó pè, ẹni tó bá lẹ́ni tí ó sọ fún kó sọ fún, ẹni tó bá léèyàn rẹ̀ tó ń ṣiṣẹ́ iṣẹ́ ìròyìn tó wà lọ́sùn BBC ni gbogbo ẹ̀yin tó kù náà ẹ má bínú ẹ má jẹ́ dárúkọ tá a jọ ń fọ́lò kéèsì pọ̀ ẹ jẹ́ ká pàdé ní Àkúrẹ́ Appeal Court Àkúrẹ́ lọ́jọ́ Tuesday ọjọ́ yẹn ní hearing. Ẹ jẹ́ ká gbọ́ ká fọ́lò mátà yẹn ká dẹ̀ gbọ́ ọjọ́ tí wọ́n ó tún dá fún judgement. Agbẹjọ́rò wa Fẹ́mi Fálànà is ever ready to be there láti present matter wa níwájú adájọ́ àwọn adájọ́ Appeal Court. Àwọn agbẹjọ́rò tí Adédoyin náà ń bọ̀ láti present reason tí Timothy ṣe ń láti kú gbé tó fi jẹ́ pé adájọ́ tó dájọ́ kò tẹ́ wọn lọ́rùn wọ́n present ẹ̀ níwájú magistrate níwájú Appeal Court tó wà ní Àkúrẹ́. Àwa ò ní nǹkan kan against pé lọ Àkúrẹ́. A kàn wo proximity tó mú wa gbé ẹjọ́ yẹn kúrò ní Àbújá pé ibi téèyàn bá ti dáràn ní ti ṣe náà ti gbẹ́jọ́ rẹ̀ ní la fi gbé wá sí Òṣogbo tí wọ́n fi dájọ́ lóṣogbo. Bóyá Àkúrẹ́ ló wá sún mẹ́yìn jù Ìbàdàn lọ, we don't care. Ilé ẹjọ́ ní tàkúrẹ́, ilé ẹjọ́ ní ti Ìbàdàn. Síbi tẹ́ ẹ lọ á tẹ̀lé yín débẹ̀ nítorí pé a fẹ́ dájọ́ òdodo. Oriyomi Hamzat will be there on Tuesday by his grace. Oriyomi Hamzat will be there on Tuesday. Ẹ̀yin oníròyìn náà gbogbo yín ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ ẹ dákun
iṣẹ́ rí tá a bá gé lórí tá a bá wú tegbòtegbò ó léwu gan ni tá a bá gé lórí tá a wú tegbòtegbò ó léwu gan ni àwọn ẹbí Timothy wọn rí replacement fún Timothy dòní ìyàwó Timothy kò rí replacement fún Timothy bàbá Timothy kò rí replacement fún Timothy ìyá Timothy kò rí replacement fún Timothy àwọn ẹ̀gbọ́n Timothy wọn rí replacement fún Timothy. We are not ready for anything aside justice for Timothy. Èyí tí mo bá wà nù lálẹ́ ká lè tètè múra lẹ̀ update nìyẹn o ọjọ́ Tuesday ó ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà lákùrẹ́ ni wọ́n láwọn ṣe ìgbẹ́jọ́ tẹ́ ẹ bá ti dákùrẹ́ ẹ béèrè pé ń bo ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wà ń bẹ̀ wọ́n á júwe fún yín àwọn olóṣèlú máa ń lo bẹ̀ so that is it tí mo bá wà lálẹ́ inú o ẹ ṣeun o tá a bá wá rí àbí is there anything ó dàbí pé kò sí nǹkan kan for now ẹ̀yin yẹn wa ẹ bá mi fọ́n káàkiri ẹ fọ́n káàkiri èmi mo sọ bẹ́ẹ̀ ẹ fọ́n káàkiri ká lè rí ìdájọ́ òdodo gbà lórí ikú tó pa Timothy ẹ má wàá gbàgbé bí mo ṣe máa sọ ńgbà náà ìdájọ́ òdodo tá à ń béèrè kò sí fún Timothy o ó wà fèmí àti ìwọ ó wà fún wíwá owó ẹni bí bọ́lẹ̀ ó wà fún ká fòpin sí ìwà ọ̀dájú ó wà fún ká sọ fún àwọn olówó wa wípé ẹ lè máa pa wá bí ẹni pẹran ìtí ìdájọ́ òdodo tá à ń fẹ́ fún Timothy ní tó wà fún nìyẹn ọjọ́ Tuesday tó bá di ọ̀la Monday yóò kù ọ̀la so ẹni tó bá fẹ́ plan ká plan láti gbéra tó bá dẹ̀ níyàn bẹ́ẹ̀ láti communicate wọn kan fi wá síbi tí wọ́n ti wá cover matter yẹn thank you God bless you ẹ ṣé o justice for Timothy justice for Timothy justice for Timothy no compromise thank you. a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ ẹ gbọ́ gbogbo àwọn nǹkan tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n sọ nípa Rahmon Adedoyin gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé Adedoyin Rahmon òun ló ní Hilton Hotel tí Timothy Adegoke tí ó kú sí news ti gbé gbogbo náà láti mọ̀ and then tẹ́ bá gbàgbé wọ́n ní wọ́n ń wá ọmọ Adedoyin yẹn láti gbà yẹn pé wọ́n ti rí pé yẹn náà ó ti wà ní under list àwọn ọlọ́pàá pé wọ́n ti declare wanted so gbogbo àwọn update yẹn náà ni ó kún inú fídíò yìí so and then ìgbà tí kéèsì àpìlì tó ti fẹ́ bẹ̀rẹ̀ ń sìn so a máa fún yín ní update gbogbo nǹkan tí wọ́n bá ń bá bọ̀ ní court gbogbo ẹ̀ náà la máa update yín so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ẹ subscribe a lot of information a lot of updates tó ní ṣe pẹ̀lú lifestyle ni a ti post lórí page wa yìí so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa subscribe ẹ bá wa likes ẹ bá wa comment so we love you all thanks for watching.